tí àwọn ọmọ olóògbé Alhaja Elizabeth ṣe onígbọ̀wọ́ ẹ̀ ló kàn báyìí. A'udhu billahi minash shaytanir rajim. Bismillahir rahmanir rahim. Allahu nurus samawati wal ard. Mathalu nurihi kamishkatin fiha misbah. المصباح في زجاجة الزجاجة كأنها كوكب دري يوقد من شجرة مباركة زيتونة لا شرقية ولا غربية يكاد زيتها يضيء ولو لم تمسسه نار نور على نور يهدي الله لنوره من يشاء ويضرب الله الأمثال للناس والله بكل شيء عليم. بسم الله الحمد لله والصلاة والسلام على رسول الله. adúpẹ́ ní ọ̀dọ̀ Ọlọ́run atọrọ ìkẹ́ àti ìgẹ̀ fún Ànábì wa Muhammad sallallahu alaihi wasallam. èyí ni ètò yín ètò wa Nurul Islam, ètò tí a pìyàmọ rẹ̀ ní ìrántí màmá wa Alhaja Elizabeth Babatunde ilé Gomboro Àbọ̀rẹ́rìn ní Èrúwà. ẹ máa bá ní kálọ. bàbá wa bàbá àdùnnú bàbá àlùbáríkà àwọn náà ni wọ́n tún síwájú lónìí. ẹṣin tí wọn lọ síwájú títí wọn wà ń tẹ̀lé lẹ́yìn bọ̀. bàbá tí mò ń pèrè ni bàbá tí wọ́n jẹ́ aláṣẹ àti olùdarí ilé ẹ̀kọ́ Mahadum Najah ní àdúgbò Muslim ní Ìbítóyè nìbàdàn. akínkàbọ̀ sí orí ètò tòní. Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. àtún kí bàbá kó oríire nípa àwọn akẹ́kọ̀ọ́ wa tí Ọlọ́run ní ká mú sílẹ̀ òkèrè. àkọlọ́ ọba kó ṣe ní ilal amam insha Allah ta'ala. bákan náà ustad wa fadilatu sheikh Eskil Hamza Yanyansi àwọn náà ń bẹ lórí ètò lálẹ́ ètò ní. Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. Wa alaikum assalam wa rahmatullahi wa barakatuh. lálẹ́ òní lágbára lọ́wọ́ bá tí a kò bá gbàgbé níjẹjọ́ ìdánilẹ́kọ̀ọ́ ti jẹjọ́ dá lórí àlàyé ọ̀dọ́ nípa ọlá tí ń bẹ fún hajj ṣíṣe àtàwọn àǹfààní táàrí níbi hajj. ìgbà tí ọ̀pọ̀lọpọ̀ wa tá à ń gbọ́ nípa bí wọ́n ṣe ń sọ ẹ̀san rabata àǹfààní tí ń bẹ níbi hajj, àmọ́ àwò pé bóòlá tí wàá ṣe o. ajẹ́pẹ́ ìdánilẹ́kọ̀ọ́ talẹ̀ tó ní àlàyé lẹ́kùnrẹ́rẹ́ nípa báwo ni a ṣe ṣe hajj. adìẹ tí ò tí ì kú ó sì lè jàgbàdo wọn bá wẹ́rẹ́ tó kù tí àsìkò hajj tí ó tó iná ẹni tí ọmọ tún tí ì lọ kọ̀mọ̀ tí ì máa kọ́nà ọba kọ́ ka ẹnì kọ̀ọ̀kan máa wára wọn tí wọ́n ṣe oríire. àyẹn ni pé ìdánilẹ́kọ̀ọ́ talẹ̀ tó ní àlàyé lẹ́kùnrẹ́rẹ́ nípa bóòlá ṣe ṣe hajj. ẹnu àgbà lóbi tí gbó fadilatu sheikh àwọn ni wọ́n bá ní ṣe ìdánilẹ́kọ̀ọ́ ti talẹ̀ tó ní falyatafaddal mashkura. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الحمد لله رب العالمين والصلاة والسلام على الرسول الأمين وبعد. أدوكني أدو الله وباو tọrọ àlékún kí a ti gé Ọlọ́run fanabi wa Muhammad sallallahu alaihi wasallam àwọn abẹ́ ọba olúwa wa lórí gbogbo àwọn aláàjì aláàjà tí wọ́n ti múra lọ́ba Ọlọ́run bá ní sọ wọn dọ́n láyọ̀ kí wọ́n rí iṣẹ́ náà ṣe pẹ̀lú ayọ̀ kí wọ́n padà sílé pẹ̀lú ayọ̀ àtàlàáfíà ara gbogbo ẹni tí ò tí mọ̀nà àbáyọ tí ó sì ti lè wà ní àkọọ́lẹ̀ Ọlọ́run yìí pé òun náà ṣáájì lọ́dún Ọlọ́run ṣe rọrùn àràfà àlọ́bọ̀ fi kárí gbogbo mùsùlùmí àti mùsùlùmá lọ́la la ilaha illallah. gẹ́gẹ́ bí àwọn àfáà wa ṣe sọ bí a ṣe ṣe ájì gẹ́lẹ́ òun ni ẹ̀kọ́ talẹ́ ìní ọ̀dàlẹ́ ní orí kí Ọlọ́run ọba kódà kún kójú ṣe wá láǹfààní. ṣé ọba àlékè ọlá tó ṣẹ̀dá wa tó dẹ̀ rán òjíṣẹ́ rẹ̀ Muhammad sallallahu alayhi wa sallam sí wa nítorí kálí sóríire láyé ń bí àti nínú sàárè àti ní ọjọ́ ọ̀gbẹ́ǹde àlìkìyámà. ọba yìí ó ti kan sọ fún wa yìí pé òjíṣẹ́ ẹ̀hún yìí ìní ká máa wò kọ́ sí bó bá ṣe ṣe nǹkan ìní ká ṣe ṣe bó bá ṣe ṣe jọ́sìn ìní ká ṣe ṣe lófin ní laqad kana lakum fi rasulillahi uswatun hasana. àwòkọ́ṣe rere àwòkọ́ṣe tó dáa ó ti wà lára òjíṣẹ́ àwa Ọlọ́run
táwọn ọlọ́run rán sí tí í ṣe anabi Muhammad sallallahu alayhi wa sallam gbẹ̀yìn tó bá fẹ́ là láyé tó fẹ́ là lálẹ́ kìámà tó fẹ́ jẹ́ ni ọlọ́run láyé tó fẹ́ jọmọ àlìjánnà lálẹ́ kìámà anabi Muhammad sallallahu alayhi wa sallam ni ó máa wò kọ́ sí ní gbogbo ojú pọ̀nà tí ọlọ́run ọba tó ti ní ká máa gbà wò ó kọ́ sí àyà yìí ọ̀nbẹ nínú Quran 33 Suratul Ahzab àyà 21. Níbàámu sí eléyìí èyí túmọ̀ sí pé òjíṣẹ́ ọlọ́run sallallahu alayhi wa sallam lọ́gbọ́dọ̀ jẹ́ àwòkọ́ṣe wa nínú ájì ṣíṣe. A wòye sí bó ṣe ṣe ájì rẹ̀, a wá ṣe ájì tiwa náà ìyẹn àwa àlàájì àwa àlàájà ní gẹ́lẹ́ bí ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam ṣe ṣe ájì rẹ̀. Torí pé òjíṣẹ́ ọlọ́run ọba yìí sallallahu alayhi wa sallam ó ní khudhu anni manasikakum, bẹ́ẹ̀ ṣe ṣe ájì yín àti umura yín fọ́lọ́run tí ó fi játẹ̀wọ́gbà lọ́dọ̀ ọlọ́run, ẹgbẹ̀gbà rẹ̀ lọ́dọ̀ mi, ẹkẹ́kọ̀ọ́ rẹ̀ lọ́dọ̀ mi. bójúṣe ọlọ́run sì ṣe ṣe ájì àti umura rẹ̀ ọ̀nbẹ nínú àkọọ́lẹ̀ súnà àti ṣẹ̀ríà dìgbì. èyíkéyìí alájì èyíkéyìí alájà tó fẹ́ lọ ṣe ájì àti umura ní ilẹ̀ mímọ́ ó gbọ́dọ̀ béèrè, ó gbọ́dọ̀ lọ kẹ́kọ̀ọ́ nípa bójúṣe ọlọ́run ṣe ṣe ájì rẹ̀, táwọn sàábé rẹ̀ náà ṣe ájì wọn pẹ̀lú rẹ̀, kí ájì wa kó lè jẹ́ ájì tọ́lọ́run ọba tí ó tẹ́wọ́ gbà dáadáa, tí ó ṣe yí pé àlìjánnà onídẹ̀ra ni yóò fi ṣẹ̀san rí fún wa ní orí rẹ̀. bákan náà ká tó máa tẹ̀síwájú, ọba àlekè ọlá ní ومن يطع الرسول فقد أطاع الله ní Suratu Nisa sura orí 4 àyà 100 yẹ àyà 80. ọlọ́ni ẹni tó bá ti tẹ̀lé òjíṣẹ́ mi ó ti tẹ̀lé mi ọlọ́run. ó ṣe ájì rẹ̀ bí ànábì Muhammad sallallahu alaihi wa sallam ṣe ṣe ájì rẹ̀, ó ti ṣe ájì tọ́lọ́run ọba ń fẹ́, ó di dandan kí ọlọ́run ọba kó san ọ́ ní ẹ̀kúnrẹ́rẹ́ ẹ̀san rí tó yẹ kó san ọ́ lórí ájì tó ọba ṣe náà. ní ìbámu sí eléyìí ni àwa àlàájì àwa àlàájà tá à ń múra lọ́wọ́, ẹ jẹ́ ká rí dájú wípé irú ájì tánàbí àtàwọn sàábé ṣe ńlá fẹ́ lọ ṣe ní ilẹ̀ mímọ́ fọlọ́run, kìí ṣe ájì tó bá wù wá lọ́dọ̀ ara wa, tàbí táwọn kan bá kàn ń darí wa gọ̀rọ̀gọ̀rọ̀gọ̀rọ̀ tá a bá dọ́hùn wípé ẹ láwọn ṣe báyìí. èyí ń túmọ̀ sí pé ká wádìí nípa bánàbí àtàwọn sàbí ṣe ṣe ájì wọn dáadáa kó tó di pé a kú nílé tá a fi rí pé a ṣe ájì wa bíi tiwọn, kájì wọn fi lè jẹ́ àtẹ́wọ́gbà lọ́dọ̀ ọlọ́run. àwọn àfáà onímọ̀ hadith wọ́n sọ nínú Sahih Bukhari àti Sahih Muslim àtàwọn tírà súnánù míì wípé nígbà tí òjíṣẹ́ ọlọ́run sallallahu alaihi wasallam lọ ṣe ájì kan oṣù tó ṣeun tó fi dágbére fáyé, nígbà tó fi lọ sí ní ilẹ̀ mímọ́, ó gbé Urumi, òun àtàwọn ọ̀gọ̀ọ̀rọ̀ mùsùlùmí tí wọ́n tẹ̀lé nínú ṣe ájì, wọ́n gbé Urumi láti lọ ṣe ájì fọ́lọ́run ní ilẹ̀ mímọ́ tí í ṣe ilẹ̀ Mákà lọ́hùn. níbo wá ni wọ́n ti gbé Urumi wọn? Zul-Hulayfa ni tí wọ́n ń pè ní Abuyaru Ali lóde òní. ìbẹ̀rẹ̀ ànábì àtàwọn sàbẹ̀ lọ́kùnrin lóbìnrin lọ́mọdé lágbàlagbà tí wọ́n pẹ̀lú ẹ̀ nínú ájì náà, ẹ̀rí ibẹ̀ ni wọ́n ti gbé Urumi àti bẹ̀rẹ̀ iṣẹ́ ájì tí wọ́n fẹ́ lọ sí fún ọlọ́run ọba ní ilẹ̀ Mákà yìí. débi yẹn pé nígbà tí òjíṣẹ́ ọlọ́run tí ó gbé Urumi sallallahu alaihi wasallam ó ní man sha'a an yuhilla bil umra falyaf'al. ẹ̀tọ́ wájá sí pé Urumi umra nìkan ló fẹ́ gbé báyìí láti ṣe, ó lè ṣe bẹ́ẹ̀ o. wa man sha'a an yuhilla bi hajjati falyaf'al. ẹ̀tọ́ wájá sí pé Urumi pé hajj nìkan ló ń fẹ́ ṣe, bí òun ṣe ń gbé Urumi tó ń bá dé Mákà fọ́lọ́hún, ó lè ṣe bẹ́ẹ̀ o. wa man sha'a an yuhilla bi umrati wa hajjihi falyaf'al. ẹni tó bá sì fẹ́ gbé Urumi umra máa jì papọ̀, ẹ̀rí tó fẹ́ fi òkú kan pa ẹyẹ méjì, ó lè ṣe bẹ́ẹ̀. àárín yìí ni àwọn àbá ni wọ́n ti jó ya pé hajj pín sí ọ̀nà mẹ́ta. hajj èyí tó ṣe yí pé ẹnu hajj nìkan ni yóò ṣe téèyàn ò ní pa umra ṣíṣe pọ̀ mọ́, ìyẹn ni wọ́n ń pè ní ifrad. ẹ̀ẹ̀kejì ni hajj téèyàn ó ṣe umra mọ́ hajj inú rẹ̀ fọlọ́n mọ́ téèyàn bọ̀rọ̀ alẹ̀ nígbà tó parí umra tán, ìyẹn ni wọ́n ń pè ní hajj tamattu.
wá di táìmù tí ṣe ájì ọ̀bẹ̀rẹ̀ kéèyàn tó gbé urumi ájì padà ìyẹn ni ájì tamattu. Ájì kẹta ìní ájù kìrọ́ọ̀nù ìní tó ṣe yí pé èèyàn so múra mọ́ ájì lọ́rùn èèyàn bí èèyàn ṣe gbé urumi téèyàn ṣe múra èèyàn bọ́ urumi lẹ̀ títí tájì fi bẹ̀rẹ̀ tí èèyàn fi kó sí inú iṣẹ́ ájì. Ní abala yìí a fẹ́ ṣe lálàyé pé a rí i pé wọ́n lè jí sí Ọlọ́run sallallahu alaihi wasallam ó gbé urumi nígbà tí ó gbéra Mádínà òun àtàwọn mùsùlùmí tí wọ́n wà pẹ̀lú ẹ̀ láti Zul Hulayfa. ó ń túmọ̀ sí pé ẹni tó fẹ́ ṣe ájì Ọlọ́run yóò gbé urumi ní mìkọ́ọ̀tì yóò gbé urumi ní mìkọ́ọ̀tì. irú àwa tá a máa ń lọ ṣe ájì fún Ọlọ́run láti Nàìjíríà ẹ̀rí ibi tó ti yẹ kí a gbé urumi á ti kọjá rẹ̀ nínú bàálù tí ń gbé wa lọ sí Jeddah. bẹ́ẹ̀ dẹ̀ ní Jeddah kò kí ń ṣe mìkọ́ọ̀tù tá a ti lè gbé urumi. èyí tó wá dá sí pé Mádínà lákòókò lọ ká tó dé Mákà ìní ká lọ Mádínà straight kò sí ájì ní Mádínà. nígbà bá kú ní Mádínà tí a ń lọ sí Mákà á wà gbé urumi wa ní Zul Hulayfa tánàbí ti gbé ńgbà tí ń lọ sí Mákà lọ́jọ́ kìíní àná. tó tá a bá ṣe báyìí àdúrà gbà àdáná ká pa ẹran àtàrà kankan fún Ọlọ́run. wọ́n kó wa dé Jeddah kò sáǹfààní láti kọ́kọ́ dé Mádínà ká tó dé Mákà ni wọ́n ń kó wa lọ. a gbé urumi ní Jeddah kìí ṣe àyè urumi rárá ká wá síbẹ̀ ó túmọ̀ sí pé áfómi káàtù nìyẹn àti dáná ká pa ẹran kan láti fi ṣe ìtanràn pé a kọjá mìkọ́ọ̀tì. so àgbé urumi ní mìkọ́ọ̀tù ibi tí ìwà ṣe mìkọ́ọ̀tù wa láti gbé urumi láti fi wọlé sí Mákà fún àti ṣe umra tàbí hajj fún ọba olúwa wa. ìwọ ẹni tó bá fẹ́ avoid kópa ẹran tó òun sì kó gbé urumi rẹ̀ nínú bàálù tó bá dá sí pé Ọlọ́run pé kí ọ̀rọ̀ lọ́rùn kọ́sámà ti dé àyè mìkọ́ọ̀tù tí ó fi gbé urumi rẹ̀ ṣùgbọ́n tó wà kọjá rẹ̀ ó ti dáná kópa ẹran kan fún Ọlọ́run ọba. tó Ànábì sallallahu alaihi wasallam ó wọ ilẹ̀ Mákà ẹ̀rí bó ṣe ń wọ Mákà pẹ̀lú urumi wọn àti àwọn mùsùlùmí rẹpẹtẹ tí wọ́n tẹ̀lé lẹ́yìn wọ́n ṣe tàwáfù nílé Ọlọ́run ìyẹn ni tàwáfù lè kùdùm ó yípo ilé Ọlọ́run lẹ́ẹ̀méje. lẹ́yìn yẹn Sàfà àti Márúwà wọn àtàwọn ọ̀gọ̀rọ̀ mùsùlùmí tí wọ́n pẹ̀lú ẹ̀ nínú iṣẹ́ yìí. lẹ́yìn yẹn òjíṣẹ́ Ọlọ́run sallallahu alayhi wa sallam ó jáde nígbà tó parí Sàfà àti Márúwà tó sátán lẹ́yìn tàwáfù tó ṣe tọ́dẹ̀ kí rákà méjì lẹ́yìn màkàmà Ibrahim. ó pa àwọn èèyàn láṣẹ wípé ẹ̀yin èèyàn ẹ lè fa irun yín báyìí kẹ́ ẹ bọ́ ara lẹ̀ o torí pé ẹ ti parí umura kí a máa retí ìgbà tí iṣẹ́ ájì ó bẹ̀rẹ̀ ní okù. so àgọ́rọ̀ àwọn ọmọlẹ́yìn rẹ̀ kan so wọ́n ṣe bó ṣe wí wọ́n bọ́ra lẹ̀ yẹn ni pé ẹni tí ó parí ẹni tí ó gé irun rẹ̀ wọ́n ṣe bẹ́ẹ̀ wọ́n bọ́ aṣọ urumi lẹ̀ wọ́n kó sínú aṣọ ìwọ̀ lásán tí ì ṣe aṣọ urumi. òṣìṣẹ́ Ọlọ́run wa ní ìgbà ẹni tó bá jásí pé ó mú ẹran àdáyà rẹ̀ dání láti ìlú ẹ̀ tàbí láti Mádínà pẹ̀lú mi bí mo ṣe mú tèmi náà dání tó òun lè má bọ́ra lẹ̀ o kò sí ájì kìrán. àwọn tó ṣe pé àwọn bọ́ra lẹ̀ ni wọ́n ṣe múra kí wọ́n tó ṣe ájì àwọn ni wọ́n ṣe tamattu. so àwọn tó ṣe pé wọ́n mú ẹran dání òjíṣẹ́ Ọlọ́run sallallahu alaihi wasallam ó fún àwọn níyọ̀ǹda láti má bọ́ra lẹ̀ so káwọn má fàárí kí wọ́n má bọ́ aṣọ urumi kúrò lọ́rùn kọ́ wà bẹ́ẹ̀ títí dìgbà tí ṣe ájì ó bẹ̀rẹ̀ tí wọ́n máa bá ṣe ájì fọlọ́wọ́n bá lọ. nínú àwọn tó ṣe pé wọn ò bọ́ra lẹ̀ gẹ́gẹ́ bí àwọn afáàṣì sọ nínú hadith ìní Ànábì náà wà tó mú ẹran dání láti Mádínà. inú wọn náà ní Ali ọmọ Abi Tọ́líbì wà inú wọn ní Tọ́lá ọmọ Ubaidullahi wà. so àwọn ọ̀bọ̀ra tí wọ́n ti mú ẹran dání láti Mádínà so wọ́n ru umura ọmọ ájì ní sí Ọlọ́run láì túra lẹ̀ láàrin ìkíní kejì síra wọn. èyí làbí sọ wípé
irú àwa tá a jálálà àjì Nàìjíríà hajj tamattu la sábà máa ń ṣe tó tá a bá ti dé Saudi àkọ́kọ́ ṣe umura a parí umura báyìí a gẹ irun báyìí a bọ aṣọ wúmi lẹ̀ a kò sínú aṣọ ìwọ̀ ìlú wa a lè wá ṣe ọ̀sẹ̀ méjì ọ̀sẹ̀ mẹ́ta ní Mákà kájí ò tó bẹ̀rẹ̀ láti wá gbé kíni wúmi hajj ìyẹn ní hajj tamattu lọ́kọ́mọ̀ fún àwa alálàájì Nàìjíríà inú hajj tó sì lọ́lá láàrin hajj mẹ́tẹ̀ẹ̀ta ìlọ́wà tó àwọn aráàlú mi wọ́n ti ẹni tí ó bá ṣe hajj kiran yóò ti mú ẹran dání láti ìlú rẹ̀ wá sí ilẹ̀ mímọ́ so yóò sì ti lánìyàn wípé òun ò rò umura pọ̀ mọ́ hajj láì bọ̀rálẹ̀ láàrin wọn ni wọ́n ń parí umura tán aṣọ wùmí ọwà ní ọrùn rẹ̀ tó kò ní bọ́ọ̀lẹ̀ nítorí ilé bọ́ọ̀lẹ̀ ojú tí wọ́n bá fi aṣọ wùmí mi pàrọ̀ ẹ̀ tó bá di pọ́ fẹ́ máa dọ̀tí lọ ṣùgbọ́n àkókò náà aṣọ ìlú rẹ̀ kò ní ṣe ó dìgbà tó bá parí iṣẹ́ hajj kó tó bọ̀rálẹ̀ láàrin láti fi wọn sọ fún ayé pé nígbà tí òjíṣẹ́ Ọlọ́run tó ṣe yé pé ó ṣe báyìí tán táwọn tí wọ́n túralẹ̀ tán tó wọ́n wà ní Mákà títí tó di pé hajj bẹ̀rẹ̀ ìyẹn ni yóò mú tẹ́rúyà ọjọ́ kẹjọ oṣù kejìlá ọdún ìjìrà ní hajj wa bẹ̀rẹ̀ àwọn tí wọ́n ti bọ̀rálẹ̀ wọ́n gbé wùmí hajj ní ọjọ́ kẹjọ Zulhijja yìí tí í ṣe yóòmù tẹ̀ríwíyà àwọn tí wọ́n bọ́ra alẹ̀ aṣọ wùmí wọn wà ní kéde ọrùn wọn bí wọ́n ṣe gbéra láti Mákà ní ó di Mùnà ẹ̀rí Mùnà yìí ní Ànábì sallallahu alaihi wasallam ló ti kí ìrun àìlá fún àwọn mùsùlùmí gbá ibẹ̀ náà ló ti kí àlàsáì ibẹ̀ náà ló ti kí Maghrib ibẹ̀ náà ló ti kí ìṣáì ibẹ̀ náà ló ti kí ìrun àsùbá ọjọ́ kẹsàn-án Zulhijja tí í ṣe àsùbá ọjọ́ àràfá Mùnà náà ló ti kí ọkà ìlàpè ọkà làsárì pé rákà mẹ́rin tó Magribi rákà mẹ́ta ìṣá òkè ní rákà mẹ́rin àsùbá òkè ní rákà méjì kẹ́ bó ṣe wà so lẹ́yìn irun àsùbá tí ojúmọ́mọ́ fẹ́ẹ́rẹ́fẹ́ ó gbéra so kúrò ní Mùnà so wọ́n gba àràfá lọ so lẹ́yìn tó ṣe pé ó gun nǹkan gun rẹ̀ pẹ̀lú àwọn tó ń mú nǹkan gun náà àwọn náà gun nǹkan ẹni tí ó sì rí nǹkan gun wọ́n fi ẹsẹ̀ rìn lọ títí bẹ́ẹ̀ wọ́n kọjá láwọn àyè tí wọ́n fi sáde àràfá wọ́n dé àràfá tó ṣe yí pé ìní Ànábì sọ pé alhajju àràfá kéèyàn dé àràfá gan ìní kókó tó lágbára jù nínú ṣe hajj ẹni tí àràfá bá bọ́ mọ́ lọ́wọ́ kò hajj bọ́mọ lọ́rùn ìjọba Saudi ọlọ́mọ jẹ́ kí ọ bàjẹ́ lórí jásí pé wọ́n gbé ẹni tó bá wá sí hajj ní Mákà tó bá rẹ alálàájì jù bẹ́ẹ̀ lọ wọ́n gbé dé àràfà ní kéde ọjọ́ kódà kọ́ máa gbẹ̀jẹ̀ lọ kí wọ́n máa tọ́jú ẹ̀ ní ẹ̀sìpẹ̀tù kódà kọ́ ọ̀hún kọ́ sẹ́sù kọ́ mọ̀ pò tọ́ wà kọ́ máa gbomi ká máa fún lábẹ́rẹ́ ìjọba Saudi gbé dé àràfà pé n tó torí ẹ̀ sanwó rẹ̀ nù tọ́bẹ̀ yẹn bọ́mọ ọ̀làjì wọ́n gbé dé àràfà báyìí lẹ́yìn tí wọ́n máa fẹ́ jẹsẹ́ lómi la wọ́n máa fomi sẹ́ lómi la tí ọmọ pò tì yọ wà wọ́n sì gbé dáràfà láàárọ̀ wọ́n sì jẹ́lẹ̀ òṣù báyìí kí wọ́n tó ṣe kéde o kó fi lè nílá àjì tí kéde o ọwọ́ àṣẹ fún ọ̀nà ọ̀nà àdìbà kò tó dá padà sí kéde o ọ̀ṣùtà so kọ́sàbí lè nílá àjì tí ọwọ́ àṣẹ fún ọ̀nà kódà ọlọ́run aláàánú jùlọ máa fi àárẹ̀ tó lè sẹ́ni kankan àárẹ̀ tí ò ní náà máa fi ṣe wá káàárẹ̀ tó lágbára ó sì mú gbé dáràfà kọ́nà ọba kọ́ba ní sàn ìjọba yẹn ní kéde o ẹ̀sán rẹ̀ so òjíṣẹ́ ọlọ́run ọba ọ wà ní ayé tó fi di àkókò tí ó ṣe kọ́tùbà ájì fún àwọn èèyàn ogun orí nǹkan ogun rẹ̀ ó ṣe kọ́tùbà fáwọn èèyàn ọjọ́ àràfáì tánàbí ṣe ọbọ̀ sí ọjọ́ Jímọ̀ lẹ́yìn yẹn tó sọ̀kalẹ̀ lórí nǹkan ogun rẹ̀ tó ti ṣe kọ́tùbà ó ké ìrun àìlà àti ìrun àlàásárì fáwọn èèyàn papọ̀ ní rákà méjì ṣe ké àìlà tán iná ìlú kékeré o àlàásárì fún lẹ́yìn lẹ́yìn ọ̀dọ̀ sí mọ́kìm ní Jabal Rahman so tí àwọn alálàájì mẹ́ẹ̀ máa ń gùn lọ tí kìí ṣe dandan kágun kéde o ibẹ̀ lọ so ó dúró ní ibẹ̀ so àwọn èèyàn sì wà láàyè yìí lẹ́ni tí ń ṣe ìpèrè ọlọ́run tí ń sàfọ̀mọ́ fọlọ́run tí wọ́n ń ṣe kéde o àdúrà títí tó òòrùn fi wọ̀ so ó túmọ̀ sí pé àwa láràfà ìbáàdà láàmú sí adikar dua istigfar àmà tọrọ orí ayé àti ti kéde o àríkè àmà ní ọ̀dọ̀ náà èyí ká mú wà láràfà kì í ṣe káwà láràfà ká máa ṣeré ká máa dáwàkà ibi tí ọ̀gọ̀rọ̀ ọmọ alálàájì Nàìjíríà pàápàá láti ilẹ̀ Yorùbá nítorọ̀ wá kó díẹ̀ sínú kọ́nà ọba kó tó àlámọ̀rí gbogbo àṣì àràfà
àwọn míì lábẹ́ tẹ́ǹtì wákà ní gbáà tí wọ́n fi máa ṣe àdìkà wọ́n fi máa tìláwà wọ́n fi máa ṣe dùá wákà ní gbáà ó tiẹ̀ tún wá tó pabambarì táìmù tí ò tí yẹ ká fi nǹkan lérí lọ́wọ́ di ọwọ́ rọ̀lẹ́ so tí oòrùn wọ̀ lọ so wọ́n dà wọ́n kálukọ́ bá musábàkà wọ́n bá tó fi dérí wọ́n pa wọn ti di aláàjì táìmù tí wọn ò tí ì dé múnà tí wọn ò tí ì dé Muzdalifa gan so wọn bá tó ń fi sábàkà lè rí táìmù tí ò tí yẹ wọn fi nǹkan lé wọn làwọn ti di kéde o aláàjì so kò yẹ kéèyàn má gbọ́ ẹ̀sìn rẹ̀ yìí kọ́nà aláàánú jùlọ kọ́dákùn kọ́ má jẹ́ kí a ṣe ìdáni kọ́ bá wà ní kéde o ìṣẹ́jẹ́ nígbà tó rùn wọ̀ ànábì wa Muhammad sallallahu alaihi wa sallam òun jẹ́ kó rùn wọ̀ pátápátá yányán kó tó gbéra ní àràfà pẹ̀lú àwọn kéde o sàbí rẹ̀ èyí ń túmọ̀ sí pé a gbọ́dọ̀ kanjú kúrò ní kéde o àràfà láàrin náà à ń sọ pé kọ́nà ọba kọ́sán ìjọba Saudi ní ẹ̀sán rí bẹ́ẹ̀ yẹn tí ẹ̀ fẹ́ báàjì ara rẹ̀ jẹ́ Saudi ò ní jẹ́ kọ́ bá kéde o ájì rẹ̀ jẹ́ wọ́n wo owó tó san wọ́n wo àkókò tó fi rẹ̀ wọ́n wo wàhálà tó ṣe bí bó ti wulẹ̀ kéèyàn kanjú tó wọn ò ní sí bọ́dà wọn ò ní sí ọ̀nà tí ọkọ̀ lè máa gbà lọ tàbí tẹ́lẹ̀sẹ̀ tó fi lè máa rìn lọ àbí lẹ́yìn ìgbà tí òòrùn bá ti wọ̀ gbáà tí àkókò mọ́gíríbì ti tó gbáà ìnáwó tó sí ọ̀nà alẹ́ lẹ́lẹ́sẹ̀ àtọ́lọ́kùn tó lè kó kálukú sí àlè fi ní ládàá kẹ́ni o ájì tí ọwọ́ àṣẹ fún Ọlọ́run bó ti wá wulẹ̀ kí yóò súnyà tó ní àràfà àní kí mọ́gíríbì àní kí ìṣáì ní àràfà torí ànábì ò kí mọ́gíríbì ní àràfà kò sì kí ìṣáì ní àràfà kò sì kí lójú ọ̀nà ó dé Muzdalifa kó tó bọ́sà aago mẹ́ta òru ìyẹn dé Muzdalifa aago mẹ́ta òun náà láti mọ́gíríbì àti kẹ́ni o ìṣáì fọlọ́ ànábì dé Muzdalifa ó kí mọ́gíríbì àti kẹ́ni o ìṣáì papọ̀ ni wọ́n ṣe ń kí mọ́gíríbì tán bẹ́ẹ̀ náà ní kẹ́ni o ó kí ìṣáì ànábì sún Muzdalifa ni ló já sí pé àwọn alálàájì a gbọ́dọ̀ sún Muzdalifa ní ilé ìlọ́jẹ́ súnà ànábì ní ká ṣe ájì wa bó ṣe ṣe ájì mu ọ̀gọ̀rọ̀ àwọn alálàájì míì nílẹ̀ Yorùbá ló já sí pé wọ́n bá ti kó àwọn alálàájì láti àràfà ó di kẹ́ni òmùnà nù wọ́n gbé wọn fún Muzdalifa wọn ò ní jẹ́ kí wọ́n sùn níbẹ̀ ànábì sùn níbẹ̀ ni òun àtàwọn àṣàbí kí ló dé tá à ní jẹ́ káwọn alálàájì ò sùn Muzdalifa dàárọ̀ ọjọ́ kejì kí wọ́n tó máa lọ sí kẹ́ni o mùnà tó torí pé Muzdalifa yẹn ló ti yẹ kí wọ́n kí mọ́gírìbì ló ti yẹ kí wọ́n kí ìsáì ló ti yẹ kí wọ́n kí àsùnbà ọjọ́ kẹwàá sólẹ̀ ájì kí wọ́n tó wá ṣẹ̀ṣẹ̀ máa lọ sí kíni o mùnà so ní tí wọ́n ti lẹ oko àṣetánì tọ́ ànábì kú lẹ́yìn tí ó kí àlùfájàrí tán ní Muzdalifa tó dúró mọ́ dáadáa so ó kú ní mùnà ó di ó kú ní Muzdalifa ọgbà mùnà lọ fún àtàwọn mùsùlùmí tí wọ́n lọ rẹpẹtẹ lẹ́yìn rẹ̀ ọlẹ̀ òkú jámúra ìyẹn ẹyọ kan ní eléyìí yẹn ti ní ńlá ní ọlẹ̀ ní ọjọ́ àkọ́kọ́ yẹn méje péré lẹ́yìn ní ọlọ síbi tí wọ́n ta tẹ́ǹtì fún torí ṣe ààyè ní múnà lẹ́yìn tó ṣe pé ọjọ́ mẹ́ta ìlú ṣe ní múnà lọ́jọ́ kejì ọlẹ̀ òkú mẹ́tẹ̀ẹ̀ta sugura àti wusta àti kubura méje bẹ́ẹ̀ náà ní lọ́jọ́ kejì bẹ́ẹ̀ náà ní ọjọ́ kẹta so múnà yìí lọ́wọ́ so bó ṣe wá lẹ òkú tí ọjọ́ àkọ́kọ́ tán tó jẹ́ méje yẹn tó padà sábẹ́ tẹ́ǹtì tó ọ̀fárí ọ̀pá ẹ̀ràn ìtúralẹ̀ kékeré òun ní eléyìí tó àǹfààní ó sílẹ̀ láti lọ sí tàwa fún ilẹ̀ ìfàdà ní Mákà láti tó padà sí kíni o múnà gbogbo gbà títí lọ lẹ òkú ńgbà tó wà ní múnà òun àtàwọn mùsùlùmí tí wọ́n wà lẹ́yìn rẹ̀ lẹ́yìn ìgbà tó ń gbà yẹ kíni o àtàrí ni ìbẹ̀rẹ̀ láti tó ń sọ fún gbogbo àwọn alálàájì tá a lọ ẹja sáájì wa bó ṣe wà nínú ẹ̀sìn òru lẹ́nu míì máa ń lọ lẹ òkú àwọn míì máa ti kásùn bá tán ìlọ̀pọ̀lọpọ̀ máa ń lọ lẹ òkú ànábì ọ̀lọ́ lẹ òkú tiẹ̀ lóru kò sí lọ́ọ̀lẹ̀ nídàájí kùtù àì lẹ́yìn tí ó ń gbà sí kíni o tọ́ba yẹ tàrí ni wọ́n ní ọ̀lẹ́kùn rẹ kọ́nà ò lè tẹ́wọ́ gba òkú tó ọ̀lẹ̀ ní ìbàdàn ní kíni o ọwọ́ rẹ tó nígbà tí iṣẹ́ parí ànábì padà sí kíni o Mákà ó lu ọjọ́ tọ́nà kádàrá pé kó lò kó tó di pé ọ̀rẹ́dì láti padà sí Mẹ́dínà yọ padà sí Mẹ́dínà ó sì tàwa pẹ̀lú wàdà tó àwa náà tabatilẹ́kù ní Mákà wá sí Nàìjíríà ní à ń lọ Jẹ́dà láti máa bọ̀ sí Nàìjíríà so súnà ní ká ṣe tàwa pẹ̀lú wàdà láti fi pé tọ́ ìwọ ilé olúwa ó tún di ìgbà kan o kọ́lọ́mù bàálà mi jùlọ kọ́dà kò ń gbà ń tán lọ.
lọ́nà tí ó wù bẹ́ẹ̀ ọlọ́run aláàánú jùlọ àràfà àlọ́bọ̀ fi ṣe sàrà fún àwọn lọ́la àjọ kan sórí subhana rabbika rabbil izzati amma yasifun wa salamun salim alhamdulillahi rabbil alamin. kọ́lọ̀ máa di san bàbá wa ní ẹ̀san olóore wọ́n sì ń jẹ́ kí orí èèyàn òwú wọ́n ń jẹ́ arántí ìgbà táwọn ní ọlọ́run ọba ní mẹ́kà sọkọ́nà ọba kó ṣe lọ́rùn fáwọn tí wọ́n fẹ́ lọ ní ọdún yìí náà orí òjijì ọlọ́run ṣe fẹ́ ní kọ̀ọ̀kan wa náà o ọlọ́run ṣàánú wa o kí wọ́n pé àpètọ̀ ọwọ́ náà máa bọ̀ wá gba tíkẹ́ẹ̀tì àjíyá ọlọ́run ṣe bẹ́ẹ̀ fẹ́ ní kọ̀ọ̀kan wa aláìṣe àní àti gbádùn bàbá a tún wá ní àwọn ìbéèrè kan àbómi tí a fẹ́ béèrè nọ́mbà tí a pè wá sí lálẹ́ ìmọ̀tún pé a ti máa gbìyànjú ó ní 080 534 58172 080 534 58172 lórí ètò yín ètò wa náà ni o Nurul Islam ètò tí a péyàmọ ní ìrántí màmá wa Alhaja Elizabeth Babatunde ilé Gomboro Àbọ̀rẹ́rìn ní Èrúwà. Naam, kí ni ìbéèrè yìí o? Wa alaikum salaam wa rahmatullahi wa barakatuh. Ẹ kálẹ́ o, kí ni ìbéèrè yìí sà? Yes sà. Naam. Ọlọ́run kìí ṣe dandan kọjá sí pé bá a ṣe sọ̀kalẹ̀ àràfà tá a lẹ̀kùn tẹ́múrà tá a parí tá a bọ́ra lẹ̀ kéke kìí ṣe dandan ní ká lọ ṣe tàwáfìlì ìbádà ní Mákà ṣùgbọ́n tọ́lọ́n bá fún alókun tí kọ̀rẹ́ra tọ́ ní ká lọ ṣe tàwáfìlì ìbádà ní Mákà ká padà sí Mùnà àtàwá rí i pé ọ̀rẹ́ra tá a bá parí Mùnà tá a dé Mákà a lè ṣe tàwáfìlì ìbádà. Yẹn ni pé àwọn sẹ́wọ̀n àfàrí alẹ́kùtà àṣetàwáfù kò sí ìta kọ́ sí tá a ṣe mistake bẹ́ẹ̀ kò sí ìta lè ṣe kẹ́ kò sí ìta lè ṣe síwájú. Naam, ẹ ti wọlé o. Hello? Naam. Wọ́n ní sẹ́ Mùnà ni a ti ń lẹ́kọ̀ọ́ àdúrà. Kì í ṣe Mákà àwọn ti lẹ́kọ̀ọ́ Mùnà ni o Mùnà ni Jámúrà wà Sugura àti Wusta àti Kubra Mùnà lọ́wà kì í ṣe Mákà o. Ọlọ́run sẹ́yìn lẹ́sàn dé. Na Mustapha wa escape kó tó di pé ìpè mi yóò tún pa ìpè mi ti wọlé o. Naam, kí ni ìbéèrè yìí o? Hello? Ọ̀dà kẹ́ẹ́dùn kí ọ̀pọ̀ December yìí náà ní ọbẹ̀ oge pẹ̀lú ọgọ́lọ́n tó bá di ní ọjọ́ mẹ́jọ a tún máa tẹ̀síwájú lórí ọ̀rọ̀ tí ó jẹ mọ́ bíi hajj. Àwọn ìbéèrè tí ẹ bá ní tẹ́ tó fẹ́ béèrè ẹ lè pe àwọn bàbá wa sórí 080 5583458 tàbí kẹ́kọ̀ọ́ stars wa ìsikẹ́lù sí orí 08051940505. títí ọjọ́ mẹ́jọ náà olóòtú ni Alhaji Imam Abọ́ládé Tọ́yìrì Abọ́ládé ẹni tí ń gbé òkè tí ń gbé lẹ̀ tẹ́fẹ́ láǹfààní láti gbé wa nílé kẹ́tẹ́kẹ́tẹ́ Oníkàyìndé Ajíbóyè ọwọ́ yín lẹ́ẹ̀fi gba ẹ̀tọ́ yín o ọmọ ẹ̀yìn ẹ̀sìn Islam Abdulrahman Ọlálékan Muhammad Al-Awwal títọ́